Mhm. Má bínú, network yẹn ni I don't know, mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ṣálẹ̀. Fóònù yẹn ló ń ṣe yànmàyànmà díẹ̀díẹ̀ bákan bákan. Má bínú. This one. That one I've gone. Mi ò mọ̀ tó ṣẹlẹ̀ sí kíní yẹn, ó kàn déédéé stop ni. Tó mo wá delete ẹ̀. Imam Alfa-Ọ̀jẹ̀. Àwọn àfáà wa, yeah. Tó, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام وبعد. مرة أخرى السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìdáwọ́pẹ́ fún Ọlọ́run àti ìtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam, gbogbo àwọn sàhábà rẹ̀ náà, àwọn companions dáadáa tí wọ́n gbé sí Ọlọ́run débi tí ó dé, gbogbo wọn ni àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún, látòrí ẹni àkọ́kọ́ wọn Abubakar ní Siddiq, ó fi dórí gbogbo àwọn sàhábíyàtì náà lápapọ̀, gbogbo àwọn tabi'un wa tabi'at, fi dórí gbogbo àwọn àfáà wa ní ilẹ̀ Yorùbá, látòrí àfáà àgbà Sheikh Alimi àti gbogbo àwọn tí wọ́n bá wọn tan ẹ̀sìn káàkiri àríjáyì ilẹ̀ Yorùbá, gbogbo wọn náà ni àtọrọ àdúrà fún. Àwọn àfáà wa nílé tí wọ́n mú mi mọ̀ látọ̀dọ̀ àwọn bàbá wọ̀nyí, látọ̀rí àfáà Tajul Adabi, bàbá wa Alhaji Àgbà, Ọlọ́run bá kẹ́ wọn, bá wa gẹ̀ wọ́n, Alhaji Àgbà àti gbogbo àwọn tí wọ́n jọ lògbà, bàbá Sheikh Adam, bàbá wa ní Àgbárígìdómà, bàbá Alágbàjì, àwọn bàbá wa ní Máàdì nìbàdàn, àwọn náà pọ̀ báwọn náà nìbàdàn káàkiri àwọn òkè mímọ̀ lọ́tún lósì, ó fi dé ilẹ̀ Ìwó lọ́dọ̀ bàbá wa olùkọ́ àgbà àtàwọn táwọn náà gba omi mímọ̀ ní ara wọn. Wọ́n náà ní àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn, jílé ẹnì kọ̀ọ̀kan wọ́n dá, má jẹ́ ó dàrú, má jẹ́ ó bàjẹ́, bá fi ilẹ̀ Yorùbá ní ọkàn balẹ̀ jù báyìí lọ. Náà kí ẹjọ́ mọ́ pọ̀ púpọ̀, gẹ́yọ̀ kan ló jẹ́ kí n jáde láti wá sọ̀rọ̀, gbogbo àwọn ọ̀rọ̀ ohun tí ń ṣẹlẹ̀ láti ibi ijọ́ mélòó. So فلا أرى نفسي في هذه المعارك. Ogun ọ̀rọ̀ ni, ogun ìtanilura ẹni máa ń mú àṣìṣe ń kálukú, kó tó di pé tí àwọn fadilatu al-alimul kabir wa sahafiyul jalil fadilatul walid al-sheikh al-doktor al-professor Khidir, tí a fi ọwọ́ àti àpọ́nlé dá orúkọ wọn, Al-Khidir bun Abdul Baqi حفظه الله ورعاه وسدد الله خطاه. Ọlọ́run kó wà pẹ̀lú wọn, kí ó ṣàlékún dáadáa wọn, kó ṣàlékún oore wọn. Torí tí wọn ló jẹ́ kí n fẹ́ dá sí ọ̀rọ̀ yìí níwọ̀nba. So àti ìlú wa tí wọ́n ti sọ̀rọ̀ tọ́rọ̀ tó di wàhálà yìí, ìfẹ́ wọnú, kò sí ìfẹ́ dá sí rárá bó ṣe wó lè mọ̀. Ìfẹ́ dá sí rárá. Mo rí kọ́mẹ̀ntì àwọn èèyàn tán ní kí n má dá sí ara, ibẹ̀ ń kọ́ ni mò ń lọ, mi ò dá sí jà bí gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ yìí ń kọ́ gangan. Mo kàn fẹ́ pé àkíyèsí àwọn ilẹ̀ Yorùbá lápapọ̀, látorí ìlú Ìbàdàn, àwọn gangan ló jẹ́ kí n wá fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Tá bá ń ṣe ẹ̀sìn, ẹ já sí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Kí ṣe gbogbo àwọn ìdíyàhátì wa òun Ọlọ́run ó wò. So alùsùnà ni mí, sálàfí ni mí, ṣé sálàfí ni ó ń tòótọ́ bainaka wa baina rabbik. Alùsùnà, àwọn afá alùsùnà nínú kọ̀rọ̀ ọkàn rẹ̀, ṣé alùsùnà ni ọ́ bainaka wa baina rabbik. Ṣé n tó ń pera rẹ fáwọn èèyàn ní ṣòkòtò rẹ tó gé lẹ́hùn, ṣé inú rẹ náà gé ṣòkòtò? Àwọn fakọt
تفعل كل هذا لتلتفت نظر الناس إليك، أنسي التفاتا لأنظارهم. So inti ń lọ láàrin àwọn bàbá wa alprofessor Khidir a ní dákọ̀ àwọn tí wọ́n ń bá wí. Tàbá ní bàbá Mudirul Markaz ni wọ́n dákọ̀ wọn. Àwa tún láwọn kọ́ òwédòwe wọn. Tàbá ní àwọn ni wọ́n ń bá wí àárọ̀ kan wọn ká má jẹ̀bi Ọlọ́run. A sì gbọ́dọ̀ tún gé pọ́n pàǹkọ́ ni wọ́n ń bá wí torí pé ọ̀rọ̀ jọ̀rọ̀ wọn. So nǹkan méjì mo wá fẹ́ sọ lágbọ́nrin yìí fún àwọn bàbá wa alprofessor Khidir. Ọlọ́run fún ara rẹ̀ ọba àlékè ọlá ó ṣàráfà wọn. Ó dàbí pé ó kọ òun ni kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ illa aliman. Kọ́dà ẹni tí ò bá ti jẹ́ ó kọ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò bá ti ní mímọ̀ tẹ́lẹ̀ tó bá jó kọ òun, ó dàbí pé Ọlọ́run máa ń sin wọn lọ. Nínú wọn náà ni bàbá gómìnà Nabi mufti ẹlẹ́ẹ̀kejì fún gbogbo ìlú Ìlọrin. Khidir làwọn náà ń jẹ́. Khidir Salahuddin apá ọ̀kagì Ọlọ́run bá kẹ́ àfa wa. Ìmọ̀ ara tiwọn náà pọ̀ ń ṣẹ́dálẹ̀. Gbogbo nǹkan lọ́lọ́run ṣe fún wọn nínú wọn. Àti máa kíw àti máa wí tí wọn lọ lé ìwé lọ́kọ́. Ọlọ́run ti ṣe àwọn bàbá yẹn náà nìyẹn. Bẹ́ẹ̀ lọ́lọ́run wá sàn professor yìí. Bẹ́ẹ̀ nítorí ọjọ́ kìíní àná tó lábí bismillahir rahmanir rahim fawajada abudan mini ibadina. Olúwa ní atainahu rahmatan min indina wa allamnahu min ladunna ilma. Ọlọ́run sì bẹ́ẹ̀ fún àwọn professor. Torí tí wọ́n gẹ́gẹ́ àti torí ọ̀rọ̀ kejì tí mo fẹ́ sọ òun ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí, ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí. Àwọn prọ́fù inda jami'in nas inda al-ulama in sọ pé àwọn tán pípì mà inda al-ulama al-haqiqiyyin lọ́dọ̀ àwọn onímímọ̀ alladhina utu àwọn tọ́lọ̀ ń fún ní kíni kí n pé jùdújùdú mọ̀gán tọ́lọ̀ ń kó fún wọn nínú wọn ni azal alim aljalil. Kò sí ní tẹ́fẹ́ fi ròyìn wọn tẹ́fẹ́ fi ròyìn wọn nípa àmọ́ ma dhalika fi ghayati tawadu'. Kí lèyàn fẹ́ ròyìn nípa professor Khidir? Ilmuhu Yusuf am khalquhu am khuluquhu kana fi ghayati al-khulq. Ìwà wọn máa pé Ọlọ́run rọ̀ fa àṣà náà wọn bayna aqranihi fi hadha al-'asr nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà tàwa yìí la aqulu yani ala mustawa Nàìjíríà al-federaliyya. Ṣé ń tọ́ ohun tí ó yọ professor Khidir kú nù mà kò sẹ́ni ó tó bẹ́ẹ̀. Máa bó ṣe wá tún rí òun náà ẹni jẹ́jẹ́ ni wọ́n yé fi máa ń pariwo láyé torí wọn lábẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ yìí pé láti jọ́ yìí wallahi professor máa ń dúró níbi kí nǹkan dáa ni máa ń dúró níbi kí nǹkan ó tò ní. Ẹ ti ṣe sùúrù professor láti jọ́ yìí ẹ̀ ń tún nǹkan ṣe ni inú ìbí yín Ọlọ́run lọ́mọ tó bí yín ló débẹ̀ gbogbo ohun tí ó bá wọlé bí yín nú ẹ ti ní rẹ́kọ̀dù tó dáa. Sílẹ̀ Yorùbá ó sì dáa mọ́ báyìí tíru professor yìí tán bá fi lè sún wọn kan ògiri tí wọ́n fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń jà lẹ́nu wọ̀nyí. Ẹ ṣe ń tàn irú wàhálà tí bàbá yìí ń ṣe sílẹ̀ Yorùbá ó lè dáa kò sí. Àwọn ni ẹni tí ń tún nǹkan ṣe lọ́wọ́ rí báyìí sílẹ̀ Yorùbá ó dáa mọ́ ta ló kú ẹ̀nà ká ṣe ń tàn ẹni tí ó tún ṣe tí professor Khidir tí bínú bá lè bí wọn. Mo tún wo program tí wọ́n ṣe lénìí nírọ̀lẹ́ yìí láàárọ̀ yìí. Mo rí i pé àwọn òkú ọ̀rọ̀ tún jáde ń bẹ̀ náà torí ẹ̀ mo fẹ́ rọ̀ wọ́n fẹ́ rọ̀ professor Ọlọ́run ti gbé yín débi tí antumu ash-shajaratu at-tayyibah asluha thabit wa far'uha fi as-samaa usulukum tayyibah wa ha hiya furu'ukum.
àbí Ọlọ́run bá lè kí ọlá dákun prof ẹ bá ń gbé dọ́dọ̀ wọn kán má ju òkú kankan bí ọ̀rọ̀ mọ́ kán dákun torí tọ́lọ́run ẹ ti ní rẹ́kọ̀dù tó dáa púpọ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí náà lẹ́tùn dìde lẹ́tùn ṣàtúnṣe rẹ̀ o ẹ yá ṣe sùúrù ẹ gbé mi gbogbo bí ìbá ṣe wọlé tó ẹ dákun má jẹ́ lẹ́yìn ọ̀bọ bàjẹ́ ẹ̀yin ló kù táwọn ojú ẹ̀yin ló kù táwọn ojú ẹ dákun prof ẹ ṣe sùúrù abẹ̀yìn ló kọ Ọlọ́run abẹ̀yìn lórúkọ sí àwọn àgbàlagbà tí wọ́n ṣe ẹ̀yin náà ń wí ẹni tí àgbàlagbà lẹ́yìn ṣe àlùbáríkà wọn ni àlùbáríkà àwọn náà ni ẹ wò kán lè wá sí ní mímọ̀ kán lè sí ní mímọ̀ sọ wá pò wọ́n rí yọ ipò nù mọ̀ òun ni kò sí ń tọ̀hún tó lè yọ ipò nù kò sí tá a bá nímọ̀ alámùsàwà Nàìjíríà gan tó dínkù ni alámùsàwà alaalam sàbí ètò ọmọ ìyá mi marhaban bikum ají sàbí aláàdàbí prof sẹ́ni tí ọmọ pọ̀ ní mímọ̀ ní so àmọ́sẹ́tẹ̀ ń ṣe ohun ẹ̀yin lẹ́ ń tún wá ṣe ẹ dákun ẹ máa ṣe sùúrù náà ni ẹ ṣe sùúrù sà alákọ̀ọ́kọ́ ti yín nù ẹlẹ́ẹ̀kejì ní àwọn ọmọ ìyá mi nínú àwọn ìyá mi markaziyin látòrí àfáwà Jakmal Abdulwasi Atayese Ọlọ́run bá ṣe dáadáa fẹ́yìn náà sí ẹni ẹ máa dráàgì ẹ dákun ẹjọ́ tó ẹ dákun torí Ọlọ́run ẹjọ́ tó ẹ má jẹ́ Yorùbá bàjẹ́ ẹ dákun nǹkan ṣe ntẹ́ gbọ́ látẹnu wọn dákọ̀ prof wọn dákọ̀ bàbá Mudiru Markaz káwá gbà pa wọn gan ni wọ́n bá wí Mudiru gangan fún ara wọn ṣe program lánàá wọn sì sọ nǹkan kan já maturity tó bá wọn tó kò sí ẹ dákun ẹ jẹ́ ajó tó ẹ sì bá pètù sáwọn ọmọ ìyá wa yòókù náà pàápàá jùlọ ẹ̀yin ọmọ ìyá mi nínú nílọrin ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ wò tẹ́jọ́ mọ kí ó bí tèmi táwọn àgbàlagbà méjì tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ á mọ sáyé lọ ta sáwọn bàbá àgbàlagbà yẹn ẹ jọ̀ọ́ kí ni ẹ̀ṣẹ̀ bàbá Abdulbaki kí ni ẹ̀ṣẹ̀ tiwọn ẹ bá ní problem pẹ̀lú professor ní sàksíyà tẹ́ bá rò pé ẹ fẹ́ tánìṣì méjì wọ́n tó òdìdí èèyàn làwọn náà ẹ ní láti lọ́dọ̀ bàbá àwọn bàbá táwọn ti ṣiṣẹ́ tọ́lọ́run ti gbàbọ́ wọn Ọlọ́run ò ní wò wá àrùn bá ṣe ń jẹ ìyá àwọn àgbàlagbà yìí àwọn tọ́lọ́run ti gbàṣẹ́ wọn insha Allah inna Allah yudafi'u 'anil ladhina amanu inna Allah la yuhibbu kulla khawanin kafur kẹ́nìkan wá dé kó máa ṣépèlé bàbá Abdulbaki habba subhanallah kò ní tí wọ́n bá ń jú àánú kẹ́kọ́ Ọlọ́run ó jù wọ́n sínú ìyà habba jápẹ̀rù Ọlọ́run nítorí jẹ́ kí n máa sọ eléyìí òun ni pé tá a bá ní ṣàbòsí tá a ní ṣe àbòsí o mi ò mọ táwọn èèyàn fẹ́ wí o àmọ́ ń tó wà lọ́kàn mi so ọ̀rọ̀ táwọn prof sọ yẹn tí wọ́n sọ mi tí wọ́n ti sọ̀hún tó bá jẹ́ pé àwọn Mudiru ni wọ́n ń bá wí tó bá jẹ́ pé àwọn ni báwọn èèyàn ṣe táàmù ẹ̀ kò sí nǹkan kan tí Mudiru dálẹ̀ lásìkò yìí tí wọ́n fi lè sọ̀rọ̀ ọ̀rọ̀ lásìkò yìí kò sí ní tí wọ́n sọ tí wọ́n fi lè sọ̀rọ̀ ọ̀rọ̀ àsìkò tó yẹ pọ̀rọ̀ à ń jà sí lárúbá ni kì í sọ̀rọ̀ òun ni àwọn àbá sọ mẹ́ẹ̀ so but Ìwó in general lọ́yì ẹni alápọ̀nlé gbogbo wọn nínú ìlú tó ní àpọ́nlé nílẹ̀ Yorùbá tábàdá kàwọn alátọ̀ ní àti gbogbo àwọn ìlú ní oníwó Mustawa ọmọlúwàbí pọ̀ àwọn mọ́sí ń bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ara wọn balẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run pẹ̀lú jẹ́jẹ́ ní ọ̀sá àwọn alágídí ń bẹ̀ náà o ẹ̀wù bàbá Wazir ẹ̀tún wá wo bàbá Khalifa àwọn èèyàn tó ń lọ bú àwọn náà kí lẹ́sẹ̀ tiwọn ẹ̀wù bí gbogbo àwọn àbáwọn ẹ̀wù Dr. Dawood bàbá onímọ̀ yẹn
ash-sha'irul mufliq. Gbogbo àwọn ìwó yẹn ìlú àwọn alálùbáríkà ni wọ́n. Kódà lọ́dọ̀ wa nílọrin nínú àwọn àgbàlagbà wa wọ́n máa ń ta sí wò. Ẹ lè ever rọmọ ìwó kankan kọ́ wá ta sí lọrin as a whole. Bẹ́ẹ̀ sì ń bú wọn gan, àwọn tó tún fẹ́ sọ̀rọ̀ gan pẹ̀lú àpọ́nlé ni wọ́n ń sọ. Wàláhì alápọ́nlé ni wọ́n. Ìlú àpọ́nlé sì ni ìlú tó sì fẹ́ràn wa jù nílẹ̀ Yorùbá, wàláhì ó ní Ìwó. Ìlú tó fẹ́ràn lọrin ó ní Ìwó. Ẹ má jẹ́ wò àtàwọn bàbá prof náà àti gbogbo ẹ̀yin àgbàlagbà wa kò tọ́ sí wa lẹ́nu ká máa bùn yín sùúrù àwọn àtàjọ mọ́ yín. Ẹ wà wọn dáadáa tí Mudiru Markaz ti sọ ń pa yín, ẹ jòkó lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ dáadáa ń pa yín. Ẹni tí ó fẹ́ fẹ́ràn yín tẹ́lẹ̀ gan, kódà ọ̀pọ̀lọpọ̀ Markaz fẹ́ràn yín látara Sana'u Mudiru Markaz tí wọ́n ṣe fún yín yẹn. Àwọn ẹlòmíì wọ́n fẹ́ràn yín látara wọn. Ẹ wo ẹ̀yin tẹ́yìn náà ṣe fún Mudiru Markaz. Ẹ wo bàbá Waziri Markaz náà, mo rí kílípù wọn kan tí wọ́n ròyìn yín. Ìròyìn tí wọ́n sì ṣe fún yín òun kì í ṣe pé wọ́n bù mọ́ yín bẹ́ẹ̀ ti rí nù. So wọ́n wàláhì ìmọ̀ tó sún prof kan ògiri, prof ìṣirú èèyàn báwọn ni kì í sàwọn ni wọ́n sọ̀rọ̀. Ẹ dákun prof ẹ ṣe sùúrù. Inú ìlú ẹyọ kan tí mo wú rẹ̀ torí ẹ̀ jáde òun ni pé Ìwó lọ́dọ̀ àwa ò ìdáná Ìwó ọmọ ìyá wa ni wọ́n fẹ́ràn lọrin kì í ṣe pé wọ́n fẹ́ràn lọrin pẹ̀lú ojú. Ẹ wo bàbá mufti Ìwó àbí mufti ilẹ̀ Yorùbá, bàbá mufti ilẹ̀ Yorùbá, ẹ wo bàbá mufti yẹn Alhaji Dáúdà Malazan. Ẹ wo bí wọ́n ṣe wá sí lọrin, ẹ wo bí wọ́n ṣe ń bú gbogbo àpọ́nlé lọ́dọ̀ bàbá ìmáàmù, wọ́n ṣe gbá wọ́n ń sàwó kí lọrin ó ṣáájú káwọn ó tẹ̀lé wọn ni. Ìwó ẹ má jẹ́ ajá pẹ̀lú gbogbo ẹ̀yin ará lọrin gba ọmọ lọrin. Gbogbo àwọn àfáà tí wọn àlìkámà wọn ò bà wọ́n lẹ́rù tí wọ́n lọ tò sẹ́yìn wọ́n fi Mudiru Markaz gba ẹ̀ fi wọ́n gba mọ́tò ẹ̀ fi wọ́n gba ájì àbí lẹ́fí lọ sépè láwọn àbátọ́ wà nù sàárì àwọn àbátọ́ lọ́wọ́ ti gbáṣẹ́ wọn. La ilaha illallah. Ṣé fẹ́ bírù àwọn bàbá yẹn? Ṣé fẹ́ kí lè tí náà sẹ́kù? Tí Mudiru Markaz bá gbé kọlù lónìí tán bá pe Professor Khidir pé prof mo fẹ́ rí ilé ìkó lọ́tùnla wàláì prof ọlọ ìjọ tó máa jòkó lẹ́gbẹ̀rẹ̀ ń bò lẹ́ẹ̀ fojú sí. Ẹ wá fẹ́ prof àti Mudiru jòkó ẹ wá fẹ́ kí wọn bò lẹ́ẹ̀kí wọn ní tẹ́tí sépè láwọn àbá wọn yìí. Ibi tá à ń gbé kinní wọn ti ń pọ̀ jù sáà ní parí ìjà mọ́ ni. A parí ìjà ẹ ò gbà tí Waziri Markaz tí wọ́n yin prof tí wọ́n mọ̀ pé jẹ́ ọ̀sẹ̀lẹ̀ bóyá tán bá mọ̀ níwọ̀n níyìn wọn tó bá wọn bó sì ṣe rí nù. Tá bá tún wá búra kọjá àlà náà tí ìjà bá parí bò láàmú kíra wa sáwà ní ìparọ́ ọmọ yín jọ̀hún ni. Gbogbo eléyìí ò ní mo rọ ẹ̀yin ọmọ ya wa ní Ìlọrin gbé ẹ̀yin ọmọ ya wa ní Ìlọrin látòrí àfáwà Jakmal àti gbogbo ẹ̀yin àfáwà yòókù. Ìyìn sọ èyí tí ń ṣépèlé bàbá àgbàlagbà wọn tí ń ṣépèlé àwọn ẹni Ọlọ́run ìyìn sọ eléyìí ní tó bá wù kọ́ máa ṣe. Ìkàlùkù ọmọ sí yọ́lọ̀ pàdé tó bá ṣe wájú Ọlọ́run yóò sì gbẹ̀sẹ̀ rẹ̀ láyé yìí náà tọ́lọ́wọ́ bá gbé èèyàn dé yóò gbé èèyàn débẹ̀. Táwọn kan bá ń tì tí wọ́n ń fún yín ní owó kọ̀ọ̀kan wọ́n fi ájì tàn yín àti umra kéèyàn lọ ájì tì ní kọ́lọ́wọ́ gbà. Lórí eléyìí ẹ rí pé mi ò kò sí tó kàn mí pẹ̀lú ìjà tí ń ṣẹlẹ̀ o. Mo rọ ẹ̀yin ọmọ ìyá wa ní Markaz ni àtẹ̀yin ọmọ ìyá mi ní Ìlọrin mo rọ yín mo sì rọ prof kan dákun. So òun ẹni tẹ́ ti ń sáàbò sí ṣé prof ni wọ́n á ṣé Mudiru wọn á dákọ ní ṣé kíní kan kò nígbà tí wọ́n bá dákọ yẹn kí èèyàn tó mẹni tí wọ́n bá wí. Má sáàbò sí Yorùbá gbogbo wa gbogbo ẹni tí ń sọ bẹ́ẹ̀ alábòsí ni. So àmì ẹja ṣe sùúrù lágbọn eléyìí nítorí wá jẹ́ kí n wá sọ̀rọ̀ gangan síta ó mọ wá fẹ́ sọ yìí nítorí jẹ́ kí n jáde gangan ẹ bá ṣe bẹ́ẹ̀ ní jáde. Àwọn ọmọ kan bẹ prof tó yẹ pé ó lè padà kúrò níjà àwọn tí ń sọ tó padà á dìjà lọrin
ó kọ yín ni wọ́n ó sì wá gbé síbẹ̀ wọ́n lẹ́yìn lẹ́pìlẹ̀ rẹ̀ tó dẹ̀ mo fi ní kí bàbá prof kára kan ṣe sùúrù ọlọ́run sàlẹ̀ fún ẹ̀mí gbogbo wọn. àwọn kan ń bẹ nìbàdàn tí wọ́n bá ti rí ẹni little opportunity báyìí wọ́n sì ṣe láti mọ̀ fi àtàkì lọ́rin mo sì tún sọ fáwọn àwọn èèyàn náà nìbàdàn náà gbẹ̀yìn àfáwà nìbàdàn àwọn tí wọ́n mọ̀ lọ opportunity ìṣẹ̀lẹ̀ bóyá mùdú mọ́kàsí lọ́sọ̀ kankan ẹni tó bá ní problem pẹ̀lú àfáà Jakmal bá àfáà Jakmal wí tó bá yẹ pé problem àfáà Jakmal ló ní ẹ kọjú ara yín tó bá wú àfáà Jakmal láti dá ìròyìn lóhùn àmọ́ kẹ́ máa fàfáà Jakmal lù àbí ìṣẹ̀lẹ̀ tására lọ́rin in general nígbà yín òun sì máa ń wọ́nu yín ní dákọ̀ ìwọ tó ń ṣe ìwọ náà mọ́ rẹ̀ dandan ní kọ́ ta sí Ìlọrin ni ṣé Ìlọrin fẹ́ máa fi káàṣì cruise Ìlọrin ló fẹ́ máa fi elevate ara rẹ̀ Ìlọrin ló fẹ́ máa fi grow page rẹ̀ àbí kí ni nonsense yìí ẹ máa sọ̀rọ̀ ó sì máa sọ̀rọ̀ sí Ìlọrin ta ní ẹ́ kí ni máa ń ṣe yín ṣé ẹ̀sìn Ọlọ́run náà ni ṣé súnà náà lè yí tẹ̀sí ẹ fẹ́ ẹ̀kọ́ Ọlọ́run ló gbé Ìlọrin síwájú Ọlọ́run ló gbé àwọn àfáà wa síwájú láti jẹ ẹ̀ta náà ní dòní kò sí ẹ̀mí ẹsẹ̀ tàá ṣubú ìlú àbí kìíní kan ṣùgbọ́n kí ló dé tẹ́ ẹ máa ná là min makanati wa min sharafi aba'ina al-afadil àwọn bàbá wa yẹn sabaqat lahumul husna ẹ sì máa ṣàbòsí ní òru tó tún dáa jù lúwẹ̀ ti dàrú yìí náà tó ẹ pé Ìlọrin náà ní ń dàrú jù Ìlọrin náà ní tún ṣe jù conference tí Sheikh Imran ń ṣe ẹ̀sùn ẹnìkan tí ń ṣe ilẹ̀ Yorùbá àtàǹfààní tí ń ṣe fáwọn èèyàn kìí sọmọ Ìlọrin ni wọ́n ní gbogbo ìlú gbogbo stéètì kò sí ẹni tó lè ṣe conference tí Sheikh Imran ṣe kò sí ẹni tó ti ṣe rí tó ń ṣe lọ́dọọdún yẹn gbogbo Nàìjíríà orí ṣe Sheikh Imran kan bí mufradi ṣé wọ́n yẹ sọmọ Ìlọrin ni àwa Ìlọrin yìí náà ni ìkan ṣe tí ò da tí ọ̀bẹ sì múnú àwọn àfa wa á jáde á máa sọ pé kò rí bẹ́ẹ̀ báyìí ni alùsùnà jáde ń sún sí ó jáde ń kálukú mọ́ àmọ́ àwọn tí ó mọ gbìjà náà àwa tún rí Ìlọrin tá a dojú kọ àwọn bàbá tí wọ́n bí wa lọ́mọ èwo lẹ́yìn ṣe bẹ́ẹ̀ fáwọn ará Ìbàdàn yín Ìlọrin ọ̀ká wọn kéwò Ìlọrin òkìní kan kéwò bàbá kọ́ ẹnìkan kan bàbá lámúnígun tá a kọ́ ń kéwù ẹ múru bàbá lágún wọn gbogbo Ìbàdàn yín tó sì mọ ta sí Ìbàdàn tó sì mọ ta sí Ìlọrin kí n pọ́blẹ́mù yín sígbà tá à ń dákẹ́ á sọ àwọn àfa táwọn àfa wa kọ kílẹ̀ míì táwọn bàbá wa kọ́ ń bàdàn ẹnìkan ṣoṣo ní gbogbo ọmọ Ìlọrin tí Ìbàdàn kọ́ ń kéwù ẹ mú jáde kárí tó wá já àfa ńláńlá tí Ìbàdàn kọ́ ń kéwù ẹ mú jáde kárí bó bá sọ̀rọ̀ mólúdì náà ẹ jáde ní ẹ tàn ring light ni ẹ mọ̀ sọ̀rọ̀ mólúdì ẹ mọ̀ sọ̀rọ̀ sáwọn bàbá wa bàbá lámúnígun ni ẹ náà 15 days tàbí 25 days òní wọ́n fi ṣe mòlúdì táwa gẹ́ ṣe ń lọrin tí wọ́n lùlù tí wọ́n ń jó wá sí tó ṣe dà fún bàbá lámúnigun ìyẹn alábòsí ẹ sì máa ta sí lọrin kí ló ń tẹ́ ń gbà tí lọrin àti táwa ń kọjú síra gbogbo ẹni oṣù wa parí lásìkò yìí insha Allah ta'ala so ìjà lọrin sí lọrin ẹ̀ ń benefit mẹ́ tó bá kàn wá náà ní nǹkan mi láwọn ọ̀ràn torí tó jẹ́ ń jáde gan lélẹ̀ mo ti máa ń sọ kò sílùú kan tèmi ò fẹ́ràn kò sílùú kan tí dáadáa wà ń bẹ tá à ní máa dáadáa wọn fún wọn àmọ́ kí ló dé tó yẹ pé gbogbo àwọn wáàsí tí wọ́n ti ń ta sí tẹ́ni yìí tí wọ́n ta sí lọ́rin àtàwọn tó tún rí bíi tiẹ̀ náà nílùú Ìbàdàn mẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi bí. kí ni pírọ́blẹ́mù yín pẹ̀lú Ìlọrin gbogbo ń tẹ́ ni wọ́n ń ṣe ní ìlú wa ṣé wọn ò ṣe ń bàdàn ni wá sí kílẹ̀ sí fún wọn jákèmọ́lù lọ́dún o jákèmọ́lù lóṣù o jákèmọ́lù wájú o jákèmọ́lù àwọn tí wọ́n ń ṣerú ẹ̀ ń bàdàn wá sí mi lò lẹ̀ sí fún wọn. nkálukú padà kó àwọn dáadáa lu wọn jáde lásìkò yìí
ẹbí yín sì kọ́ ẹbí àwọn tí wọn ò dúró déédéé ńlọrin náà ni. a ní kì í ṣe pé ìmọ̀ nìkan làwọn bàbá wa fi ń já ṣáájú àti bẹ̀rù Ọlọ́run tí wọ́n fi gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ nu kì í ṣe mùjáràdù ìmọ̀ nìkan. bal sahaba ilmuhum taqwa wa zuhud wal ibada. ẹ mọ̀ rí wọn báyìí patara fi ojú ìhìmálẹ̀ ibada gba àwọn eléyìí olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n. àwọn bá òjòkó ńlọrin wọ́n káàkiri ayé ni. ẹ bá ń dé Abẹ́òkúta ẹ bá àwọn àfáà lọrin ni. Ìbàdàn bẹ̀ ẹ bá àwọn tí wọ́n ṣe dáwà lọ́bẹ̀ Òṣogbo káàkiri. dáwà wo làwọn bá ti ń ṣe káàkiri báwọn. Ẹ̀ládó àwọn àfáà lọrin lẹ́ẹ̀bà ń bẹ̀ tán jẹ́ àfáà àgbà ń bẹ̀ wọ́n kọ́ wọn lọ ni wọ́n yé sọmọ lọrin wọ́n yé sọmọ Adó ẹ lẹ́kìtì ẹ lọ́wọ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá jẹ́nìkan ò lè dé àwọn ni wọ́n ń débẹ̀. ẹ lọ Rágbìjí ẹ lọ Kírun ẹ lọ Àgbà ẹ lọ Adá ẹ lọ Ọ̀rọ̀wúwọ̀ ẹ lọ Níṣà tọ́pọ̀lọpọ̀ àwọn bàbá kú síbẹ̀ àwọn àgbàlagbà táwọn èèyàn sọ ìrántí wọn mọ́ àwọn táwọn rìn káàkiri la mọ̀ pé àwọn bàbá tún wà bí àwọn bàbá tún wà bí táwọn máa dá kan gbogbo wọn ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní mọ̀ tọ́mọ lọ́rin míì gan ọmọ. so ẹ̀yin tí ẹ máa ń pè wá ó tún ń sọ fún yín náà lásìkò yìí ẹ sọ fún àwọn tí wọ́n máa ń ná là tí wọ́n máa yọ sùkú ẹnu yóò sì máa generalize Ìlọrin wọn ọdún mélòó ni ẹ tọmọ ta sí àwọn bàbá àgbàlagbà ńlọrin àmọ́ kọ́ fún àwọn bàbá tí ìgbẹ́ tí ń bẹ́ ń di àwọn ò ní ṣe bẹ́ẹ̀ ni àní ṣe bẹ́ẹ̀ ẹ tí wọ́n bá ń bú bàbá rẹ̀ tó náà wá ń bú bàbá nítorí tí wọ́n ń yẹ̀yẹ́ rẹ̀ ó ti dẹlẹ́sẹ̀ méjì nù la yajrimannakum shana'anu qawmin ala an la ta'dilu. ìjọ mi ènìyàn ò ní gbà ṣùgbọ́n ìmọ̀ tọlọ́hun ò gbà bẹ́ẹ̀. so gbóǹtẹ̀ ń ṣe tẹ́ mọ̀ yẹ̀yẹ́ àwọn kásẹ̀ wa náà ṣe gbọ́ àwọn mistake yìí náà ẹlòmíì lọ́ọ́ gbé bọ́ọ̀dù jáde gbogbo yín ẹ̀ ìsálùsùn náà ẹ̀ níbẹ̀rù Ọlọ́run títúni sí náà lẹ́kọ̀ọ́ ẹni tó fẹ́ túni sí pẹ̀lú ahọ́n tó le ó yàtọ̀ fẹ́ni tó fẹ́ túni sí pẹ̀lú kó fẹ́ yẹ̀yẹ́ yẹn. so ìyẹn ń rojọ́ eléyìí fún gbogbo yín náà gbogbo ẹ̀yin ayé tẹ̀ ń wò wá báyìí nísìn tẹ́wà ní àfáà Kamilu bẹ̀rẹ̀ nǹkankan àwọn tí wọ́n èmi ò ní kéèyàn má ṣe correction fẹ́ni tó bá wù tí Ìlọrin kan bá ṣe nǹkankan tí ọ̀dà nú ẹ̀sìn ẹ ṣe correction fún wọn bísímìhì àmọ́ kọ́ lọ fẹ́ túyàn sí kọ́ máa yẹ̀yẹ́ Ìlọrin mọ́ wọn náà nílùú yín ọba sì jọyín lójú ọjọ́ àwa lójú àwọn àgbàlagbà tí wọ́n ti ṣiṣẹ́ rí yẹn abára àwọn kọ̀ọ̀kan tó wá ń ṣiṣẹ́ tí ọ̀dà lónìí kì í ṣe Ìlọrin nìkan ní í ṣe ó ṣe yẹ pé àwọn ni wọ́n pọ̀ mbẹ́ tọ́ra ní sàbòsí ní tiwa àwọn wèrè míì gan ti fìlú wọn lẹ̀ wọ́n máa fi Ìlọrin ṣe ibùgbé tí wọ́n fi ń saburú Ìlọrin ti gbẹ̀pàkúgbà gbogbo tí ò lè ṣẹlẹ̀ lánàá ní ìṣẹ̀lẹ̀ lónìí ńlọrin àwọn kékèké tó yẹ kí wọ́n wà nílé kéwú kí wọ́n máa lọ kéwú sí gbogbo wọn ti dàáfà wọ́n lọ umura ní pẹ̀rẹ̀ wọ́n lọ ájì wọ́n á ya wèrè kalẹ̀ wọ́n bàlújẹ́ wọ́n bẹ̀ sí jẹ́ Ìlọrin yìí náà ni Ìlọrin yìí náà ni aina sadiqun aina al-mukhlisun àwọn olódodo dà tó kù láyé báyìí lẹ́yìn afá àwọn ọgbọ̀n bàbá wa mẹ́jọ lọ ní ó bàjẹ́ mẹ́jọ lọ ní ó bàjẹ́ so ẹ jọ̀ọ́ torí tọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ lólùfẹ́ wa tẹ́ jẹ́ lólùfẹ́ Ọlọ́run tẹ́ fẹ́ràn ẹ̀sìn ẹ kìlọ̀ fún àáfà àtàwọn tó tún rí bíi tiẹ̀ náà ń bàdàn tí ọmọ tàlù lọrin torí pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ nìkan jà ṣé Ìlọrin gangan ní ló hẹ́ẹ̀tì àbáwọn yìí máa ń sọ ẹrù péré ní í ṣe ni tí ẹ máa ń bá mi sọ̀rọ̀ ẹ
tó bá ti hate Ìlọrin kọ́ tiẹ̀ wọ́n wulẹ̀ bá mi sọ̀rọ̀ mọ́ owó lọ́ọ́ bá ń fún mi mọ́ fún mi mọ́ mo yọ̀ǹda bọ̀bájọ́ rẹ̀ mi ọmọ pé òun fẹ́ràn mi wọ́n wá ní pé Ìlọrin hatred rẹ̀ Ìlọrin bẹ lọ́dọ̀ tètè gbọ́ lónìí má pè mí mọ́ gan má pè mí mọ́ o ti gbọ́ ẹni ìlú tó bá wọlé ti wà tó bá ti hate pé Ìlọrin gẹ́gẹ́ ni o hate ìṣeré gbógun bá ṣẹlẹ̀ Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ wájú ogun lẹ́tì bá mi sáfù alákọ̀ọ́kọ́ ni wà tí mo defend ìlú mi ìlú tó ṣe gbogbo ilẹ̀ Yorùbá yìí ṣàyàfi ó ṣe gbogbo ilẹ̀ Yorùbá lórí ó ṣe gbogbo ilẹ̀ Yorùbá lórí ìlú kọ̀ọ̀kan ní ma ní challenges tiẹ̀ a lè ní challenges nípa ẹ̀sìn lónìí gbogbo ó sì padà síbi ó ti bẹ̀rẹ̀ kullu shay'in yarju ila asli law kana hadha at-ta'biru haqqan sayarju Ìlọrin bi idhnillahi ta'ala ila aslihi torí ìpìlẹ̀ Ìlọrin ní kí wọ́n máa sòdodo ìpìlẹ̀ ọ̀rọ̀ ní kí wọ́n jẹ́lẹ́sìn Ọlọ́run so kẹ́nìkan á torí yín kọ́ máa tàwọn èèyàn kó ń ṣe súnà wèrè bí wọ́n á torí dátà àbẹ́lò tán fún ẹ so àbí kọ́ máa hélì rẹ pé dátà ìjọ ń bá káàkiri yẹn ṣe súnà lu rẹ wọn ṣe súnà lu wa fìlú wálẹ̀ pẹ̀lú tí ń ṣe kọ̀ọ̀kan rán lu yín ìlú yín ni wọ́n máa rán fìlú ti wálẹ̀ so kíní àlálùkù wa kíní wájibun kìfáì ni wájibù kìfáì ni lẹ́sẹ̀ wájibù àìní tá ń ránṣẹ́ tá ń bẹ̀ ọ́ tí wọ́n máa ń sa ìdá nílọrin Ọlọ́run bí ọ léèrè ni ẹ̀bọ́n láwọn kò sáwọn àfáà tí wọ́n ṣe ń bẹ́ kí n tiẹ̀ àwa sọ̀rọ̀ tàìwò ọmọ pọ́n ilé àfáà yín lé ọmọ pọ́n àwọn ọmọ àfáà yín lé ọmọ pọ́n ìlú yín lé bí ìgbà tó jẹ pé kí ni wọ́n ń ṣe ńlọrin tó yẹ pé wọ́n ṣe mẹ́wàá rẹ̀ Ìbàdàn gbogbo ẹni mo fi wí sọ̀kan ẹyọ kan tí wọ́n ń ṣe ńlọrin láì dá tí ì ní mú mẹ́wàá rẹ̀ wá ìta gbangba ni wọ́n ti máa gbé Ìbàdàn dísìn wá sí kí n lẹ sí sígbà tí wọ́n gbé olólù jáde wá sí òníwọ̀ ìgbé jáde láti ṣe fáwọn olólù wọ́n máa láwọn kan lọ dami kíní kan síbi odò kan tí èso inú Ìlọrin tó jẹ́yìn ìlú ẹ wà múra wọ́n ṣe bọ́n lọrin wọ́n ṣe kíní ẹran tìlú yín aláìní kan ti gbogbo salamu alaykum wa rahmatulahi wa barakatu mo tún eléyìí ìtọ́jẹ́ ń jáde gangan eléyìí tẹ́ńkì ń dẹ̀rọ àwọn prof wa kádàkùn tó lè tọ́lọ́hún kí n dẹ̀ ra àwọn ọmọ ìyá wa náà afájà kúmọ̀lù dákùnjó tó prof ẹsẹ̀ ni yẹ̀yẹ́ o prof ẹsẹ̀ ni dẹ̀ndẹ́lẹ̀ o àwọn àtàwọn mùdírù tó bá jẹ́ páwọn ni wọ́n yanjú rẹ̀ láàrin ara wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa tẹ̀léra wọn káàkiri wọ́n ṣẹ̀ṣẹ̀ máa yínra wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣàǹfààní fún ara wọn ó sì gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn akéwì náà wọ́n ń dá wa lálẹ́ ẹ mọ̀ ta sí àwọn bàbá ń bàbá ẹ̀yin náà lẹ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ sí mọ̀ ta sí àwọn bàbá ń bàbá ẹ bá ta àwọn náà ta padà wọ́n máa bú ṣe kàdá yóò máa dùn wá tàbátà àjọ máa lọ́rin táàsì nílé sọ̀rọ̀ tòun ti bẹ́ẹ̀ ẹ lọ wọ àwọn ọmọ òwò yẹn gbogbo àwọn ọmọ ọ̀dọ́ òwò yẹn ẹ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ wà láì wọ́n sọ́rù rẹ̀ padà sí ṣe kàdá wọ́n sì fẹ́nu gbogbo ọmọ òwò láwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ àwọn ìsìláhì wọ́n sọ ọ̀rọ̀ padà sí lọ́rin ẹ lọ wò wọ́n àwọn ọmọlúwàbí àhàràr àwọn ọmọlúwàbí yẹn òun làwọn ọ̀dọ́ òwò yẹn àwọn ọ̀dọ́ òwò táfẹ́ ní kí problem àwọn lọ́yẹ̀ ká máa support àfa àwọn gẹ́gẹ́ ò sọ̀rọ̀ wà lọ́wọ́ àìjákì ẹ̀ ò ní kàn sí wọ́n lọ wáṣẹ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.